wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣìbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Friday, May 30 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ẹ sì má gbàgbé láti follow kí ẹ sì subscribe kẹ́ lè pẹ̀ láwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanranyan Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20 lẹ́ni a ṣe bí ìgbà pé kẹ́ ṣàwárí àwọn kankan tó ṣe pé ẹ ò ní mọ̀ nípa rẹ̀ tẹ́lẹ̀, bí ìgbà pé kẹ́ mọ̀ àwọn kan ìjìnlẹ̀ kan tó ṣe pé ẹ mọ̀ rárá tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí yẹn sì lè jẹ́ kẹ́ bíjì tàbí kí ẹ má lè rí láti rárá. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ wà disappointed látàrí àwọn kan tó ṣe pé ẹ ń wò bó yẹ kó ti lọ bó ṣe yẹ kó lọ, bóyá látàrí pé bóyá ẹ ní clarity dáadáa lórí rẹ̀. Èní ò dára rárá fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí láti fi pinnu àbí láti fi gbé ìgbésẹ̀ èyíkéyìí, bó tilẹ̀ jẹ́ pé ó lè máa ṣe bí ìgbà pé kẹ́ gbé ìgbésẹ̀ ṣùgbọ́n kò dára. Ìgbésẹ̀ tẹ́ bá gbé lọ́jọ́ tòní ó ṣeé ṣe kó má bí dáadáa. Lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ motivate ara yín, kẹ́ ṣara gírí láti gbájúmọ́ àwọn nǹkan tí ó ṣe kókó fún yín láti gbájúmọ́, kí ọ̀lẹ́ tó lẹ́gbọ̀n kan máa yí padà rí bí ẹ ṣe ń fẹ́. Ẹ gbájúmọ́ ṣẹ́kẹ́ lẹ̀ rere gbámú, ẹ free mind yín kí ẹ wà positive, ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Ẹ wá gbọ́dọ̀ wáṣọ orange rárá látàrí pé kọlọ orange jẹ́ kọlọ̀ tí ó dára rárá fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20 ó ṣeé ṣe kí ẹ má láǹfààní láti balance ara yín dáadáa lọ́jọ́ tòní, kó dàbí ìgbà pé nǹkan máa fẹ́ pọ̀ lọ́rùn yín, bóyá ẹ fẹ́ kọjú síbi ẹ tún fẹ́ kọjú sọ̀hún. Ṣùgbọ́n tẹ́ bá lè reorganize ara yín, tẹ́ lè ṣàtúntò àwọn nǹkan tẹ́ fẹ́ ṣe lọ́jọ́ tòní, tẹ́ lè replan, tẹ́ lè rí dájú pé ẹ ṣe nǹkan yín létòlétò, gbogbo nǹkan tẹ́ fẹ́ yanjú pátápátá bí ìṣòro tó ti ń dá yín láàmú láti jẹ́ mẹ́ta gbogbo ẹ̀ pátá ló máa níyanjú ní ìrọ̀rùn. Ẹ tẹpá mọ́ṣẹ́ lè ní kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Ẹ rẹra yín lẹ̀kẹ́ wà determine. Grey jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21 ó ṣeé ṣe kẹ́kọ̀ọ́ dédé máa bínú láì nídìí kó ṣe yín bí ìgbà pé kẹ́ dá wà lẹ́yìn nìkan, bóyá látàrí pé àwọn nǹkan tí ẹ fẹ́ ṣe lọ́jọ́ tòní tún pọ̀ sí ju bó ṣe yẹ lọ, tàbí nǹkan kan pọ̀ lọ́rùn yín díẹ̀ bóyá nínú ìgbésí ayé yín àbí láàyè iṣẹ́. Lọ́jọ́ tòní àwọn nǹkan tẹ́ fẹ́ ṣe ní iṣẹ́ bóyá láàyè iṣẹ́ àbí nínú ilé lọ́jọ́ tòní á jẹ́ tó ṣe pé a fẹ́ sún yín ṣe bí ìgbà pé ó tiẹ̀ ti sún yín bí ìgbà pé kẹ́kọ̀ọ́ tí ẹ pa gbogbo ẹ̀ tì. Ẹ rí dájú pé ẹ ṣe nǹkan yín létòlétò lénìí, kẹ́ mójútó gbogbo nǹkan tó yẹ kẹ́ mójútó, ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn, ẹ má kàn lójú bó ṣe yẹ lọ lórí ohunkóhun, ẹ mú sùúrù lòkè ẹ gbà láfíà láàyè, kí ẹ sì má kanra mẹ́nikẹ́ni rárá lénìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọlọ green sì jẹ́ kọlọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22 ẹ jìnnà sí gbogbo nǹkan tó bá jọ mọ́ fàǹfà láàrin ẹ̀yin àti màlẹ́bí lọ́jọ́ tòní. Àfàìṣe bẹ́ẹ̀ ó lè bí kí múdù yín má dára rárá lọ́jọ́ tòní tílẹ̀ máa fi ṣú o. Ẹ rí dájú pé ẹ mú sùúrù lòkè ti fọpọlọ wípé ṣe ohunkóhun lọ́jọ́ tòní ó dára kẹ́ lọ àkókò àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí àti ọ̀rẹ́. Ẹ má finú tán yànjú lénìí, ẹ má gbára lé yànjú lénìí, ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí kẹ́ rẹra yín lẹ̀, ẹ ṣe nǹkan yín létòlétò kẹ́ sì fọgbọ́n àfẹ̀yẹ tọ́lọ́run pé ń ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọlọ yẹ́lò sì jẹ́ kọlọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22 ọ̀pọ̀ àwọn tẹ́ ń rí gẹ́gẹ́ bí àwọn tí ẹ dìjọ wà papọ̀, tẹ́ ń finú tán tẹ́ ń wò pé àwọn ló dára jù, ó ṣeé ṣe kó fẹ́ sọ̀rọ̀ tó máa lòdì sí yín lọ́jọ́ tòní, tàbí kó fẹ́ sọ̀rọ̀ yín láàdá fún yàn lọ́jọ́ tòní, tí yẹn sì lè fẹ́ jẹ́ kí ọkàn yín pòrúurú tàbí kí ló fẹ́ bẹ̀ yín, ṣùgbọ́n ẹ má jẹ́ kí yẹn báyìí nínú jẹ́ rárá. Ẹ rí dájú pé ẹ kò fọwọ́ yẹpẹrẹ mú situation náà ni o, ẹ má wulẹ̀ overreact lé lórí rárá. Ẹ fi ọ̀rọ̀ sísọ kẹ́ fi yanjú nǹkan lọ́jọ́ tòní, gbogbo nǹkan tó bá dàbí kùdìẹ̀kudiẹ tó wáyé láàyè iṣẹ́ lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ ò wulẹ̀ gbé lọlé rárá.
ẹ bá délé kẹ́ lo àkókò àti ìgbà tó dára pẹ̀lú mọ̀lẹ́bí àtàwọn olólùfẹ́ yín, kẹ́ ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún, ẹ wà positive, kẹ́ sì rí dájú pé ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lénìí. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ tí aago 1 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ohun tó ń sọ sí yín lọ́kàn lénìí ṣáájú kẹ́ tó gbé ìgbésẹ̀ tàbí kẹ́ tó ṣe ohunkóhun. Ẹ ronú jinlẹ̀ dáadáa nípa rẹ̀. Ẹ má ṣe nǹkan rárá látàrí emotion yín rárá o. Ẹ má ṣe nǹkan rárá látara ìmọ̀lára yín. Ẹ bá fọgbọ́n orí yín ṣe ohunkóhun lọ́jọ́ tòní, á ràn yín lọ́wọ́ láti rí solution lórí àwọn issue tẹ́ ti ń fèsì látijọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀ yín lọ́jọ́ tòní ó ṣeéṣe kó dàbí ìgbà pé ó rẹ̀yìn tẹ́ látàrí àwọn responsibility tó fẹ́ pọ̀ lọ́rùn yín lọ́jọ́ tòní, ṣùgbọ́n nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ láìpẹ́ láì jìnà. Ẹ má kánjú ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun. Ẹ mú sùúrù lò kí ẹ gbà láfíà láàyè. Ẹ ṣe nǹkan yín létòlétò kí ẹ sì wá ìdùnnú fúnra yín ní gbogbo ọ̀nà lénìí. Aago 5 ní ìrọ̀lẹ́ tí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23, ara yín máa yá gágá lénìí, ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀ ní gbogbo nǹkan tó dẹ̀ ń lọ láàyè iṣẹ́ yín á sì tẹ́yìn lọ́rùn látàrí iṣẹ́ yín máa lọ dáadáa. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Ẹ wà dìtàmí ẹ lómìnira láti káàkiri lọ kíbi láti lọ wá oore lónìí, kò sí wàhálà. Off-white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22, ó ṣeéṣe látijọ́ mẹ́ta ó dàbí ìgbà pọ̀wọ́ iṣẹ́ yín ò lọ dáadáa, ó dàbí ìgbà pọ̀wọ́ fi bẹ́ẹ̀ wọlé dáadáa látijọ́ mẹ́ta, ṣùgbọ́n lọ́jọ́ tòní ẹ máa ní breakthrough, ara yín máa yá gágá, ẹ sì máa ní ìrètí. Gbogbo nǹkan tó dàbí kùdìẹ̀kudiẹ tó ń wáyé látijọ́ mẹ́ta látara akitiyan tẹ́ bá ní lọ́jọ́ tòní, ẹ máa ṣàṣeyọrí lórí rẹ̀ tó sì jẹ́ pé ẹ máa rí rẹ̀ gbámú láàyè iṣẹ́ yín. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rí rẹ̀ gbámú. Ẹ wà positive, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín fún lénìí. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ tí aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ iná àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, jẹ́ jìnnà tí gbogbo nǹkan tó bá dàbí controversy tó ń lọ láyìíká yín pátápátá, kẹ́ lè dènà de àwọn aáwọ̀ àbí àìgbọ́ra-ẹni-yé tó lè wáyé lọ́jọ́ tòní. Tẹ́ bá wà níbì kan tó bá dàbí ìgbà pé argument ti ń wáyé, ẹ ti ń wòye tí ń pé ó ṣeéṣe kó padà lágbára, ẹ rí dájú pé ẹ kíyèsára kí ẹ wọlé rí dúró pátápátá, ẹ má bẹnikẹ́ni fàfàǹfà rárá o. Orí tẹ́ bá ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní, ó ṣeéṣe ká argument náà kó lọ lágbára ju bó ṣe yẹ lọ. Lọ́jọ́ tòní ẹ má padà dùnnú látàrí pé ẹ̀san wọ̀nyí kúrò nínú gbogbo nǹkan tó jọmọ́ issue pátápátá lénìí. Lọ́jọ́ tòní gan tó bá fàyè sí ìjà pé lágbájá máa bọ̀ wá jà, kẹ́ rí dájú pé sùúrù òun ni kẹ́ fi yanjú rẹ̀ àtọpọlọ pípé. Ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn. Ẹ gbà láfíà láàyè, kẹ́ control ara yín lọ́jọ́ tòní kí ẹ ti wá ìrọ̀rùn láwùjọ yín lénìí pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, ẹ kíyèsára pẹ̀lú àwọn nǹkan tó dàbí aáwọ̀ tó lè wáyé láyìíká yín lọ́jọ́ tòní. Ẹ má ṣe jẹ́ kí aáwọ̀ kékeré tó bá wáyé lédè kó jẹ́ kí ọkàn yín pòrúurú rárá, tàbí kó wá jẹ́ kẹ́ wà disappointed látàrí gbogbo ẹ̀pátá ní solution máa wáyé lé lórí kílẹ̀ tó ṣú. Ẹ ṣe tán láti rí dájú pé adapt mọ́ situation èyíkéyìí tó bá wáyé lọ́jọ́ tòní. Ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè é tí àbí èyí tí ó kàn yín. Ẹ rẹra yín lẹ̀kẹ̀ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì máa sọ̀rọ̀ àsọjù láwùjọ lénìí pẹ̀lú. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, lénìí agbára káká máa wà fún yín, ìgboyà tí máa wà fún yín lénìí pẹ̀lú. Lọ́jọ́ tòní ẹ máa fẹ́ gbájúmọ̀ àwọn kan dáadáa èyí tí ẹ lè ṣe lọ́jọ́ tòní. Ẹ máa fẹ́ fi gbogbo nǹkan tó dàbí àìtọ́ tẹ́ ń ṣe, ẹ máa fẹ́ pátì pátápátá tàbí àwọn nǹkan tó dàbí negativity tó rọ̀gbà yín ká, ẹ nífẹ̀ẹ́ òbẹ̀ rárá. Èyí máa jẹ́ kí ìgboyà yín tún lékè nǹkan dáadáa, tẹ́ sì máa lè pinnu lọ́nà tó tọ́ lọ́jọ́ tòní tàbí gbígbésẹ̀ gidi lénìí. Kẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Lavender jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ tí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù
nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ro Pisces, ẹ̀yin tá a bí láàrin February 20 sí March 20, ìgboyà máa wà fún yín púpọ̀ lọ́jọ́ tòní. Kẹ́ má wulẹ̀ ṣe òyìnbóyìn àbí bẹ̀rù láti sọ̀rọ̀ kan tó bá ń dá yín láàmú nínú ọkàn jáde. Tẹ́ bá ṣàlàyé ara yín jáde lọ́jọ́ tòní, ó ṣeéṣe kí yẹn jẹ́ kí ọkàn yín tún balẹ̀, kódà ó tún lè bí ìdùnnú àtayọ̀ fún yín. Ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín lénìí, kẹ́ free mind yín, kí ẹ wà positive. Ẹ má ṣe ohun tó lágbára jù ẹ̀mí yín lọ lénìí. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì wá ìdùnnú ní gbogbo ọ̀nà lénìí pẹ̀lú. Deep pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.